wọ́n gbówó délé Gani gba owó wọ́n fẹ́ mọ yọ capital center lé ọ lọ́wọ́ ọ̀gá àwọn náà fún lọ́wọ́ náà ọ̀rẹ́ di wàhálà nígbà tó dé stage kan ó spiriti Àbẹ̀tẹ̀ Kalógúnládé àti Big Fish ó gbé Àbẹ̀tẹ̀ Kalógúnládé ó gbé yẹn sí Ṣómólú ó gbé Big Fish yẹn Adé ó gbé wọn lọ sí Òṣòdì sọ̀rọ̀ láti pín kí wọ́n lè ní communication. Nígbà tí wọ́n dá alọ́fíìsì kan ní onígbànúgbà yẹn wọ́n gbọ́ sílẹ̀ ní Olókun lọ́sà ọ́fíìsì. Olókun lọ́sà ọ́fíìsì ibẹ̀ náà ti issue àwọn ID card tá a gbàǹgbà yẹn. Ẹ béèrè pé rẹ́kọ̀dù owó dà fún 16 years. Gani ní sẹ́kọ̀tì, òun náà ní sẹ́kọ̀tà, òun náà ní gbá, òun náà làwọn kó. Ọ́fíìsì òní rẹ́kọ̀dù fún 16 years. Lákàtì. So owó tó fi ń pa òní Gani ná still kò achieve anything ní ọ̀wọ̀ yẹn tí ò bá jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ Ọlọ́run ọ́fíìsì Gani ò ní iṣẹ́ rẹ̀ kan iṣẹ́ òun Gani ní tí Gani ra iṣẹ́ ni. Gani ò lè travel láàrin àwọn tí mò ń sọ yìí àwọn tó láwọn security ẹ̀ nìyẹn tó ń lọ. tó kọ́ máa fi rẹ̀ kọ̀ǹpilẹ̀ Ìgbòho kọ́ máa fi fáwẹ́fà lé ó yàtọ̀ síra wọn o. Àwọn Arógúnládé àti àwọn ní ẹ̀rà àti rìfọ́ọ̀mù kankan àwọn ní ọ́fíìsì gidi sí o ẹni tó máa ń tẹ̀lé ká àwọn tó ń tẹ̀lé ká ní sí Gani òṣìṣẹ́ tó wá láti ṣe tiwọn fún wọn ni o níjẹ́ tó bá ṣe tiwọn fún wọn wọ́n mọ̀ pé tá à ń sọ òótọ́ ọ̀rọ̀ ni ṣé nípa àwọn tó ń tẹ̀lé yẹn débi nà ni wọ́n ọmọ àná ni wọ́n lọ́fíìsì àwọn dà lọ́fíìsì. Ìyá kan wà tẹ́ ló máa ń mu epo ṣé lè sọ tán. wọ́n kò yá ìyá siyan Bọ́lá àbí nǹkan kan ní orúkọ yá rẹ̀ táwọn lọ sí àfù yá ẹ̀ máa ń gbá fọ́ọ̀tì Gani gba àjẹjù yá ẹ náà ni yá ẹ kúrú báyìí ó dúdú kò sí ọtí tà lọ tí yá ẹ ní síbẹ̀ Gani gba àjẹjù yá ẹ náà ni. Àwọn tó ti lọ nínú ọ́fíìsì sọ pé nígbà tí ọ́fíìsì ń jẹ́ ọ́fíìsì àwọn akọni tí wọ́n lọ bẹ́ẹ̀ kí ni Gani ṣe fún wọn. Wọ́n nìkan wà á pè ní Bọ́lá Lọ́sàáyé ọmọ Ọ̀yọ́ ni. Nígbà tí wọ́n lọ jí ọ́fíìsì ń gbà náà kọ́fíìsì lè bá gbòòrò wọ́n ní wọ́n sì tutù tó bá sì tutù o tó bá sì tutù yìí o ẹni tó bá gbó tutù yìí o ẹ̀mí yóò lọ sí o kó láàárọ̀ táyé ló máa gbé ẹ̀gbọ́n yẹn gbé tutù yẹn ìyá kékeré ló ṣẹlẹ̀ ń Bàrígà níjọ́ náà lọ ẹ̀gbọ́n yẹn bẹ́tà yẹn lọ torí pé wọ́n ti ní yóò kù. Ìgbà yẹn táwọn ẹsẹ̀ méjì a máa ń gbé sí àkàkalẹ̀ àwọn àpòkúta yẹn lórí àfi ní ìrántí Kọ́lá Arósayé yẹn ẹ bèèrè lọ́wọ́ Gani pé tó mọ ilé àwọn Kọ́lá Arósayé mọ́lẹ́yọ̀ kò débẹ̀ rí. Kábíyèsí. Ayé bọ̀bọ̀ yẹn lòun jẹ kò débẹ̀ rí. Wọ́n tẹ́lẹ̀ sí ìwádìí gbé àti Adédúfì fi símọ̀ sọ yìí ẹrù Gani náà kó tó ń kúrò táwọn ìkòtà táwọn ọlọ́pàá táwọn tó ní Ṣàngó. Nígbà táwọn ọlọ́pàá táwọn tó wọ́n rí fótó Gani nínú mọ́tò wọ́n àrẹ sàn méjèèjì wọ́n ń kó wọn lọ sí police station. Àlọ́ ti police station yẹn ni bọ̀dá Adé tó ń pè ní fìṣẹ́ lòun escape. Àwọn ọlọ́pàá lé wọn títí wọ́n sàkóso láàrin wọn mú escape lóru yẹn náà ni o. Ibẹ̀ náà ti fún ní Big Fish escape lóbi tí Big Fish lè ní. Bọ̀dá Múdà yẹn ó lo 14 years lẹ́wọ̀n kó tó dé ìyàwó kú ọmọ kú kò sí nǹkan fún wọn. Ìgbà tó fi dé Gani ti di bílíọ̀nìà ó ti gbó lọ́wọ́ gbogbo àwọn gọ́ọ̀nà sílẹ̀ Yorùbá káàkiri ó ti dé owó ló ti ní káwọn kọ́ lọ́wọ́ lóṣèlú owó ló ní káwọn lọ́wọ́ lóṣèlú. Instead kó wá fún gbẹ́rẹ́ lówó ó fún ní mọ́tò kó bẹ́ẹ̀ nìyẹn náà mọ́ lo láti tó dá ohun sábẹ́ ọ̀sọ́ di bọ̀ yìí. Níyẹn Gani yìí náà. So ọ̀rọ̀ Gani ó pọ̀ gan. Gani tá à ń sọ ìkan yìí náà. Ṣèbí nígbà tí ó wà ní Sàràmù ṣèbí débi yìí bá jẹ̀ ni. Ó jáde kó wá sọ. Nígbà tá a fẹ́ pé a fẹ́ ṣe 1 year anniversary ẹgbẹ́ ọmọ Yorùbá ní South Africa ní Pretoria. Gani dẹ̀ ní àwọn ọ̀gá wa ń gbà ẹ́ àwọn tó síwájú ẹgbẹ́ ẹ̀ wọ́n ní a ní láti invite àwọn èèyàn mẹ́ta èmi wọ́n invite ọ̀gá tèmi wọ́n ń ta lọ wọ́n ní Gani Adams ẹ̀rú ṣe kọ́ bá àwọn gà Gani Adams ní a lè pé ọ̀gá dẹ̀ ní kó máa wá ó wá lóòótọ́ ìgbà yẹn bàbá Márúwá ló wà ní Nàìjíríà ambassador to South Africa nígbà náà òun náà wá bẹ̀. láti gbà yẹn bí wọ́n lọ kí ni wọ́n ṣe wá ń gbà kò sí máa sọ lórí abẹ́ tí wọ́n wá ṣe.
tí máa kan tó ń pè ní bàá kápítà bíi kan lórúkọ máa yẹn ní ovation school ó ní South Africa orí káàkiri gbogbo Africa nígbà yẹn. ovation magazine. kápítà lórúkọ máa yẹn. kápítà lórúkọ máa yẹn. ok. ó ní ovation school ọjọ́ máa ń wá ni kí ni Gani wá ṣe ní South Africa èbí là ń lọ wá síbẹ̀. nígbà tó wá tó náà ń bẹ́ lọ òun wá ṣe bẹ́ẹ̀ dé fún ìyàwó ẹ̀ ní kòlísọ́ọ̀mù tẹ̀ South Africa ìjọ yẹn èmi lọ sí Qatar wọ́n ní ọ̀gá mi wà ní kòlísọ́ọ̀mù tẹ̀ ní ó fẹ́ ṣe bẹ́ẹ̀ dé òun àti sinapta ló gbé wá sọ́rọ̀ lọ́hùn àtọ́bámúsí ọ̀pọ̀ tó wá wọ́n lọ bá wọ́n ní sẹ́pẹ́tì lọ́wọ́ mú fún láti gàdí mi ó lè mọ̀ pé ẹni tó ń bá òun sọ̀rọ̀ ẹni tó bẹ́ẹ̀ wá rí ìwé kiri pé ordinary member mo fún ní adìgàdì mi kọ́lọ̀ fún nínú ilé kọ́lọ̀ fún ní adìgàdì yẹn wọ́n dà. èmi lè fi fúláṣì mi lọ kàtà pé mi ti lóúnjẹ rẹ̀ yẹn àtijọ́ yẹn èmi ti rí mọ́. nígbà tí mo máa gbọ́ pé ó gba owó lọ́dún níta ó fẹ́ ṣe rálì láti tó gègì dé ojú ẹlẹ́gbọ̀n ìgbésí ọmọ Yorùbá ọgbẹ́ ìsirálì ìgbésí ọmọ Yorùbá ìfífọ́ ọmọ Yíbò bẹ́ẹ̀ mo tó gbé lẹ́yìn ṣẹ̀dá ìmọ̀ ń tẹ̀lé ìdí ni táwọn àwọn àbúràdájà arúgbádé táwọn mẹ́fà lẹ́yìn. kí lẹ lè sọ nípa oyè Ààrẹ Ọ̀nà Kakanfò bó lóyè Ààrẹ Ọ̀nà Kakanfò ṣe dọ́wọ́ ẹ̀ sà. ẹ ṣe bàbá jẹ́rí oyè Ààrẹ Ọ̀nà Kakanfò nígbà yẹn náà tí bàbá àpọ́ìntì àti Ààrẹ Ọ̀nà Kakanfò oríṣiríṣi petition ló jáde against Gani lọ́tún ló sì ní petition ti wá sọ́dọ̀ bàbá wa láàfin àná petition pọ̀ gan ìgbà tó yá bàbá láàfin ní àwọn òkú ní oyè mọ́ Gani lọ gbé oríṣiríṣi àwọn èèyàn abẹ bàbá láàfin bàbá Lámídì Àná ẹ̀bẹ̀ pọ̀ tẹ́lẹ̀ pé wọ́n ní kí ọwọ́ bá dọ́ba wọn máa fi rúkẹ̀rẹ̀ wọn fi yọ̀ síra wọn. kò sí bó ṣe lè rí ọba náà respect ọba ẹgbẹ́ rẹ̀ àwọn èèyàn kan sì wà nínú ayé tó pé wọn lè dọ́dọ̀ ọba kan pé ọba padà kò sí bó ṣe lè bínú tó yọ padà diwọ́lẹ̀ fún wọn pé ọlá tí ní o. tí ọba sí ẹ̀bẹ̀ tó pọ̀ wọn ò ní fúlàní Ọ̀nà Kakanfò mọ́. bẹ́ẹ̀ sì náà pọ̀ lẹ́gbẹ́dẹ́. tí yóò ṣe kà bàbá láàbí lè gbójú wọ́n dẹ̀ fún ní oyè yẹn oyè tó wá fún ẹ iṣẹ́ kó wá lo ìyẹn kó fi fẹ́ ọmọ Yorùbá kó lọ láti gbówó wa